ìwé oníwàásù orí 4 ẹsẹ̀ 1. Bẹ́ẹ̀ ni mo padà, mo sì wo ìnilára gbogbo tí à ń ṣe lábẹ́ oòrùn. Mo sì wo omijé àwọn tí à ń ní lára, wọn kò sì ní olùtùnú. Àti lọ́wọ́ aninilára wọn ni ipá wà, ṣùgbọ́n wọn kò ní olùtùnú. Ẹsẹ̀ 2. Nítorí náà mo yin òkú tí ó ti kú pẹ́ ju àwọn alààyè tí ó wà láàyè síbẹ̀. Ẹsẹ̀ 3. Nítòótọ́ ẹni tí kò tíì sí sàn ju àwọn méjèèjì, ẹni tí kò tíì rí iṣẹ́ búburú tí à ń ṣe lábẹ́ oòrùn. Ẹsẹ̀ 4. Àti pẹ̀lú mo rò gbogbo làálàá àti ìmọ̀ iṣẹ́ gbogbo pé èyí ní ìlara ẹnìkíní láti ọ̀dọ̀ ẹnìkejì rẹ̀. Asán ni èyí pẹ̀lú àti ìmúlẹ̀múfo. Ẹsẹ̀ 5. Aṣiwèrè tọwọ́ rẹ̀ lọ́wọ́, ó sì ń jẹ ẹran ara rẹ̀. Ẹsẹ̀ 6. Oúnjẹ ìkúnwọ́ kan pẹ̀lú ìdákẹ́jẹ́ ó sàn ju ìkúnwọ́ méjì lọ tí ó kún fún làálàá àti ìmúlẹ̀múfo. Ẹsẹ̀ 7. Nígbà náà ni mo padà, mo sì rí asán lábẹ́ oòrùn. Ẹsẹ̀ 8. Ẹnìkan ṣoṣo wà, kò sí ẹnìkejì. Nítòótọ́ kò lé ọmọ, bẹ́ẹ̀ ni kò ní arákùnrin. Síbẹ̀ kò sí òpin nínú làálàá rẹ̀ gbogbo. Bẹ́ẹ̀ ni ọrọ̀ kò tẹ́ ojú rẹ̀ lọ́rùn. Bẹ́ẹ̀ ni kò sì wí pé nítorí ta ni èmi ṣe ń ṣe làálàá tí mo sì ń fi ire dùn ọkàn mi. Èyí pẹ̀lú asán ni àti iṣẹ́ òṣì. Ẹsẹ̀ 9. Ẹni méjì sàn ju ẹnìkan, nítorí wọ́n ní èrè rere fún làálàá wọn. Ẹsẹ̀ 10. Nítorí pé bí wọ́n bá ṣubú, ẹnìkíní yóò gbé ọgbà rẹ̀ dìde, ṣùgbọ́n ègbé ni fún ẹni tí ó ń ṣe òun nìkan nígbà tí ó bá ṣubú tí òun kò ní ẹlòmíràn tí yóò gbé e dìde. Ẹsẹ̀ 11. Àti pẹ̀lú bí ẹni méjì bá dùbúlẹ̀ pọ̀, nígbà náà ni wọn ó móoru, ṣùgbọ́n ẹnìkan yóò àti ṣe móoru. Ẹsẹ̀ 12. Bí ẹnìkan bá kọlu ẹnìkan, ẹni méjì yóò kó o lójú, àti okùn oníkan mẹ́ta kì í yá fà já. Ẹsẹ̀ 13. Ó tòsí ìpẹ́ rẹ̀ tí ó ṣe ọlọ́gbọ́n, ó sàn ju arúgbó àti aṣiwèrè ọba lọ tí kò mọ bí a ti ń gba ìmọ̀ràn. Ẹsẹ̀ 14. Nítorí pé láti inú túbú ni ó ti jáde wá jọba, bí a tilẹ̀ ti bí ní tálákà ní ìjọba rẹ̀. Ẹsẹ̀ 15. Mo rí gbogbo alààyè tí ń rìn lábẹ́ oòrùn pẹ̀lú ìpẹ́ rẹ̀, èkejì tí yóò dìde dúró ní ipò rẹ̀. Ẹsẹ̀ 16. Kò sí òpin gbogbo àwọn ènìyàn náà, àní fún gbogbo àwọn tí ó wà síwájú wọn, àwọn pẹ̀lú tí ń bọ̀ lẹ́yìn kì yóò sí. Nítòótọ́ asán ni èyí pẹ̀lú àti ìmúlẹ̀múfo. Jscam TV, nífẹ̀ẹ́ láti wò ó.